gbogbo ète yín lè bá wa dá sọ́rọ̀ Ìbàdàn, àwa la ní Ìbàdàn. èmi ni mo ní bàbá mi ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, ọmọ aníbi níran ni mí. Mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀. mo kí yín ẹ̀yin olólùfẹ́ Gbémidébẹ̀ lórí ìtàn ìlú Ọ̀yọ́ pẹ̀lú Ilé Ifẹ̀ pẹ̀lú gbogbo Èkìtì, Ọ̀ṣun state. Ẹ wo, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Wọ́n dẹ̀ sọ fún ẹni tó máa ń pa ìtàn pé ìtàn tí wọn ò bá mọ̀ pé káwọn máa ṣe kí ni, káwọn máa pa mọ́. Ẹ wo, ẹlòmíì kọ́ lẹ́ ti máa gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ gbọ́ nǹkan tí wọ́n ṣe pa ìtàn yẹn, wọ́n sì sọ̀rọ̀ ẹ. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Aláàfin ọ̀wá bẹ́ẹ̀nì kankan lálejò, orí ilẹ̀ rẹ̀ náà níbi tó gbé kápítà sí. A gbé kápítà kúrò lÉkòó, a gbé lọ Àbújá, a gbé kápítà lọ Niger, a gbé lọ Benin Republic, a gbé lọ Togo. Àbújá tí ń jẹ́ Nàìjíríà la gbé lọ. Bẹ́ẹ̀ náà ni Aláàfin ò gbé kápítà lọ ilẹ̀ Ìjẹ̀ṣà, Aláàfin ò gbé kápítà lọ ilẹ̀ Ẹ̀gbádò, Aláàfin ò gbé lọ ilẹ̀ Ìjẹ̀bú. Ẹkùn Èpò, ọ̀nà mẹ́rin la pínlẹ̀ Yorùbá Ọ̀yọ́ sí: ẹkùn ọ̀tún, ẹkùn òsì, ẹkùn bọ̀lọ̀, ẹkùn Èpò. Ọ̀nà mẹ́rin la pín sí. Nínú ẹkùn Èpò ló gbé kápítà sí, òun ló nílẹ̀ rẹ̀. Gbogbo àwọn tí ń bẹ lágbègbè yẹn, gbogbo ìlú tí ń bẹ ń bẹ yẹn pátápátá, kò sí ìtì mi ọmọjọ́ tí wọ́n tẹ̀ tí ì sì ní sọ ìtàn tó jẹ́ baálé fún un tí ń jábọ̀ f'Aláàfin. Ṣùgbọ́n torí wípé tí ọ̀rọ̀ bá ń bẹ, ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ gbódòdó ọ̀rọ̀, àní fẹ́ wo ìtàn. ẹni tí ó kọ́kọ́ jẹ́ baálẹ̀ ní àgọ́ Ọ̀já, iná ẹ̀ ní Ọ̀já sẹ̀ fọ̀nfọ̀nà síná, oníbaálẹ̀ àkọ́kọ́. Ọ̀rẹ́ sì lòun Àtìbà, ọ̀rẹ́ jọ ni wọ́n. Àbúrò Ọ̀já là ń pè ní Ẹlẹ́bú. Ọ̀já fúnra rẹ̀ nínú ogun Ọ̀tẹ̀fọ̀n ńlọ parí sáà rẹ̀ sí, omi gbé lọ ni. Ẹlẹ́bú nínú ogun Elédùwẹ̀ ló náà parí sáà rẹ̀ sí, omi gbé lọ. Kódà omi wọn ò bá gbé Àtìbà lọ. Ọpẹ́lọpẹ́ àwọn èèyàn àtẹnitọ́ jẹ́ ìmáàmù Ọ̀yọ́ ńgbà náà tí Àtìbà mú wá, àwọn ni wọ́n dáàbò bo Àtìbà tómi ò bá fi gbé òun náà lọ. Ìtàn sì ń bẹ lórí gbogbo oyún tí ò rújú pé torí pé mi ò mọ bá a ṣe ń sọ ìtàn. Mò ń bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ lánàá, mo rí fídíò kan, mo wá pè sákìsì pé ìtàn orí báyìí. Ẹ̀kan torí tó bá pàdé ẹni tí ó bi ọ́ léèrè ọ̀rọ̀ tí ó ta kókó. Ọ̀tọ̀ ni ìlú, ọ̀tọ̀ lórílẹ̀. Pápẹ́jọ́ ìta bá ń sọ̀rọ̀ nípa Ìbàdàn, ìlú kan ni Ìbàdàn. Ọmí Àdìó ìlú kan ni. Ẹrùnmú ìlú kan ni. Lálúpọn ìlú kan ni. Ìdó ìlú kan ni. Ìlàjú ìletò ni. Kèdìlú ó sì wà níletò. Ìrókò ìlú kan ni. Bámbámbámbá láti máa rí àwọn ìlú, a sì máa rí àwọn àdúgbò tó ṣe pé jìnnà ń jọ tó bẹ̀rẹ̀ níletò, àmọ́ tó wá di ìlú mọ́ wa lọ́wọ́. Dídì ìlú mọ́ wa lọ́wọ́ ń gbọ́ sí pé à ń kọ́lé síbẹ̀ ni, àbáwọn tó ní wọ́n nílé ń gbòòrò Ìbàdàn, ó wá di ìlú. Irú ẹ̀ láàmú ráwọn Alákíá, irú ẹ̀ láàmú ráwọn Ìṣẹ́bọ tó di ìlú mọ́ wa lọ́wọ́ lójijì. Dídì ìlú mọ́ wa lọ́wọ́ lójijì tó di ìlú mọ́ wa lọ́wọ́, irú àwọn Ọlá Ògún tó di ìlú mọ́ wa lọ́wọ́. Àfi ìlànà yín pé yóò di ìlú lẹ̀ bíi tàwọn míì, àmọ́ di ìlú. Àdúgbò ló bẹ̀rẹ̀ tó di ìlú, oríko ló bẹ̀rẹ̀ tó di ìlú. Gbogbo àwọn táwa wí, wọ́n wá ń bẹ, Ìbàdàn náà ń jẹ́ ìlú kan, wọ́n wá ń jẹ́ orílẹ̀ Ìbàdàn. Ìlú làwọn náà, ìlú nìdó, ìlú lọmí Àdìó, ìlú làpáta báyìí, ìlú nìjàyè nílẹ̀ Ìbàdàn. Ó ti tú tẹ́lẹ̀, ó ń padà, ó ń di ìlú. Gbogbo èmi lálábàtà, Ajíbádé, gbogbo wọn di ìlú. Gbogbo Ẹrùnmú, Lálúpọn, wọ́n di ìlú. Dídì ìlú wọn tí wọ́n á di ìlú wọn, wọ́n ń bẹ lábẹ́ ìlú Ìbàdàn. Ìbàdàn ní ń jẹ́ olórí,
ìjọba ìbílẹ̀ 5 tí ìjọba àpapọ̀ fọwọ́ sí ìní ń jẹ́ ìlú Ìbàdàn. Ìjọba ìbílẹ̀ 11 tí ìjọba àpapọ̀ fọwọ́ sí ní ń jẹ́ Ìbàdàn land, ní ń jẹ́ orílẹ̀ Ìbàdàn land. Àwọn ìlú ni àtàwọn oko wọn ni gbogbo ẹ̀ tó Olúbàdàn ń control. Baálẹ̀ tí ń bẹ lábẹ́ Olúbàdàn wọ́n lé ní 6,000 ní gbogbo àwọn orílẹ̀ abúlé. Iná ni ìwé gbogbo èyí ò rújú. Iná sọ pé ká wáwé kára. Gbogbo ìlànà bá a ṣe ń jọba, gbogbo nǹkan tá à ń ṣe ń bàdàn, ọ̀rọ̀ Ìbàdàn ẹ rújú. Kìí ṣe pé Ìbàdàn àwọn professor o lè jẹ́ professor of history, o lè jọ́jọ̀gbọ́n láyé àfikọ́ lọ lára Ìbàdàn. Ìwé tá a pè ní Ìbàdàn traditional system. Gbogbo àwọn láyé ìjọ́un lóde òní, ìlànà tòde òní, gbogbo ẹlẹ́rìí ń bẹ. Àwọn tí ń jẹ́ ilẹ̀ Ìbàdàn nu. Now káwá ní pé àwa ríwé kan ìlú bíi mélòó kan ní ń bẹ lábẹ́ Aláàfin, Ìlọ́ra kínní kan. À ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ town, Ọ̀yọ́ city, à ń sọ̀rọ̀ nípa city ìlú Ọ̀yọ́ àtàwọn tó ṣàgbègbè rẹ̀. A sọ̀rọ̀ nípa ilẹ̀ Ọ̀yọ́ ń bẹ̀rù. Dọ́là láti Ọ̀yọ́, ìwọ náà gbé fóònù rẹ kàn tẹ́ pé from Ọ̀yọ́ to Ìgbòho tá ń pè ní Ọ̀yọ́ Ìgbòho, àpèjá rẹ̀ ní Ọ̀yọ́ Ìgbòho. Ọ̀yọ́ méjì ní ń bẹ, Ọ̀yọ́ Àtìbà lélẹ̀, Ọ̀yọ́ Ìgbòho ní ìlú Ìgbòho, ibi tá a ti bí olóyè Sunday ọmọ Aládìkún. Ọ̀yọ́ Ìgbòho là ń pè, Ọ̀yọ́ Ìgbòho níbẹ̀. Ọ̀yọ́ Àtìbà níbi tòní tálàfin wà. Láti bẹun bíi wákàtí láti Ọ̀yọ́ débẹ̀ ó kéré jù ó lo wákàtí 2 sí wákàtí 2.5. Aláàfin Ọ̀yọ́ iná ẹ̀ ló níbẹ̀ ní Fọbájẹ́ ń bẹ̀ dọ́là. Ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni gbogbo àwọn tálàfin Ọ̀yọ́ fi ibẹ̀ ní ẹ̀bẹ̀ ń bẹ̀. Kọ́ ọba lè mọ bó ṣe jìnnà tó. Ṣùgbọ́n táwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀, èmi ó kàn máa wo báwo la ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òdẹ̀ dé Ọ̀yọ́ state rí. Òkè Ògùn gbogbo bí dáhùn sọ yìí o, dé gbogbo Òkè o, dé gbogbo Kìsì, dé gbogbo Ìgbẹ́tì lọ́hùn tí Ìgbẹ́tì tún lọ súnmọ́ náà lọ́rin. Ìgbẹ́tì ò jìnnà sí lọ́rin púpọ̀. Wọ́n gbà pé Aláàfin Ọ̀yọ́ náà ní bàbá wọn. Bàbá wo nígbẹ́tì tó jẹ́ kí bàbá wa tó wà ń bẹ̀ èrò tó jẹ. Èmi wà ń bẹ̀ jọ́ tí bàbá wa ikú bàbá yèyé lọ dé wọn ládé. Bóyá 2018 kọ́ ni mo wà ń bẹ̀ ńgbà náà. Kábà lè mọ bí ìtàn ṣe rí. Iná wa ni tá a bá ń sọ̀rọ̀ pa Ifẹ̀. Ìgbà tí wàhálà dé láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́, wọ́n lé Ifẹ̀ kúrò nílé Ifẹ̀. Ifẹ̀ sá gbogbo, kò sí èèyàn bẹ̀ mọ́. Ní ibi tífẹ̀ lọ ń gbà náà, ilẹ̀ Ifẹ̀ náà níbẹ̀. Kìí ṣe pé wọ́n lọ sí orílẹ̀ ibòmíì, bóyá wọ́n wá lọ sọ́dọ̀ àwọn Ìjẹ̀ṣà, wọ́n lọ sọ́dọ̀ àwọn Èkìtì. Ilẹ̀ wọn náà níbi tí wọ́n lọ. Wọ́n wá nígbà tọ́rọ̀ lẹ̀, wọ́n padà sílé Ifẹ̀. Ìgbà tí wọ́n gbé kápítà náà kúrò lọ́yọ̀ọ́, padà sọ́yọ́. Iná ní èrò wọn wípé mẹ́sẹ̀ jẹ́ kinní tán Aláàfin Àtìbà jẹ tán, wọ́n fẹ́ kó padà ní àlè tí ì padà. Tá a bá ṣubú tẹrù fọ́nká, àájókòó àátún ẹrù dì ní. Ẹ wo iye Aláàfin tó ti fẹ̀mí wọn lẹ̀ torí pé wọ́n lé àwọn Fúlàní. Ṣèbí náà lẹ́ ń gbé káàkiri tẹ́ ń kọ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀. Ìyá Aláàfin báyìí ló kú, ìyá Aláàfin báyìí wọ́n pa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bá ti jọba ńlá, wọn a máa ṣekú pa wọn, kódà ọmọ wọn a máa pa wọn. Bí ṣe ń bẹnu tààyè nù téèdé Ilé Ifẹ̀. Mọ iye ọba tí wọ́n pa ńlé Ifẹ̀. Ṣèbí ńgbà wọ́n ń pa àwọn ọba Ifẹ̀ tẹ́ ń pa àwọn ọba Ifẹ̀, iná lọ fi gbé obìnrin Lúwo Gbàgídá wá. Tó náà wá fi iron hand mú wọn, ó fojú wọn hàn mọ́ bó. Kò sí ń tẹ́ ẹ ló ṣẹlẹ̀ ń bì kan tá à ní rínú ìtàn bòmíì.
èmi ti rí nílẹ̀ Yorùbá yìí ibi tí wọ́n pa ọba wọn wọ́n sì sún gbogbo wọn sì pín mọ́ra wọn lọ́wọ́ gbogbo wọn jẹ́ tán ni wọ́n yíyan wọ́n jẹ́ tán lórí iná ni ìbẹ̀nu tànjọ́ tàn bá débẹ̀ á sọ ìjọ tàn bá débẹ̀ á sọ. mo ti rí nílẹ̀ Yorùbá yìí ọba tó ṣe yí pé wọ́n sún mọ́ ààfin rẹ̀ ni wọ́n sún mọ́ ààfin rẹ̀ tí ò lójú orí ìyún èso Ọ̀yọ́ o kìí ṣe Ilé-Ifẹ̀ o níjọ́ tàn bá débẹ̀ á sọ. lẹ́yìn náà gbogbo àwọn Ọọ̀ni Adéwénlá àwọn tó jẹ ṣáájú rẹ̀ àwọn tó jẹ lẹ́yìn rẹ̀ ẹ bá ń béèrè kí làwọn Ifẹ̀ ń ṣe fún wọn bí wọ́n ṣe ń ṣe fún wọn lọ́yọ̀ọ́ f'Aláàfin náà wọ́n ṣe ń Fẹ̀ ni wọ́n ṣe ń Jẹ̀bú. débi pé ti Jẹ̀bú àwọn British ló wá yanjú nǹkan nígbà wọn yarí mọ́ ba wọn lọ́wọ́ agbára wọn ò wá kọ́ ba wọn náà ẹ ti máa pa àwọn Àwùjalẹ̀ tèmi lẹ́ẹ̀fì ṣe òpin ó sì fojú wọn hàn mọ́ bó British ló wá dá sí dánwò. bẹ́ẹ̀ bá délẹ̀ Ẹ̀gbádò náà ẹ bá bẹ́ẹ̀ ní Ìlarò láàrin àwọn Ìjànà náà ẹ bá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn Ẹ̀gbá Òkìkílù ọba Aláké tó jẹ lónílẹ̀ Akékèyìn ẹ bá ń béèrè pé àwọn wo wọ́n pa Lísàbí. Ṣódẹkẹ́ tó tiẹ̀ tó wá jẹ́ olùgbàlà gbogbo Ẹ̀gbá tó kó wa jọ tó ṣe pé òun ló tẹ Abẹ́òkúta fún wa pẹ̀lú àtìlẹyìn àwọn akọni yòókù kí ni wọ́n fi san fún Ṣódẹkẹ́ náà kẹ́yìn wọ́n pa kọ́ ni. bí ṣe ń rínú so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá mọ̀tàn tẹ́ bá wá ń gbé wá Baṣọ̀run Gáà pa Aláàfin báyìí ẹ̀ẹ́kẹ́ àti sọ́sọ́sọ́ nù tàn àti sọ ya tí Baṣọ̀run Gáà pa àti sọ ya Aláàfin tó kú sógun àti sọ tó ṣe yípa àwọn Ọ̀yọ́ ní kọ́ lọ sí Gbáwò bí ṣe ń rínú. èmi mọ ọba Ifẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe pé àwọn Ifẹ̀ wọn pa ìyún èsì pé sígbà tí wàá sọyún àfi bí tàn ṣe rínú bí àwọn èèyàn ṣe rínú dòní náà lọ́ba sì ń ṣọ́ra. àbí ń bàbá bá wọ̀ ní ìdè mọ Sùnmọ̀mí táwọn Ifẹ̀ gbé tì nígbà tó bá wọ̀ ní ìrìsàìdè mọ Sùnmọ̀mí táwọn ò ní gbé tì ṣé wọ́n wá dọ́wọ́ Sùnmọ̀mí ń dúró àbáláàfin tó jẹ́ mọ Sùnmọ̀mí ẹbí mo sọ fún yín bàbá ń bẹ ní pẹ̀bí kè é jáde ìní wọn ti ní wọn ó fún ní poison àgbo tí ó mu ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀rí gbẹ́jọ́ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ń bẹ ẹ̀rí mo sọ pọ̀pọ̀lọpọ̀ nǹkan míì bẹ tí ó jẹrà mọ́ wa ń kùn tí wọ́n sì mú wọn tẹ́ wọ́n ń jẹ́wọ́ tí ń kà bàbá nífẹ̀ẹ́ fún wọn lẹ́jọ́ wọn máa lọ. wọ́n gbẹ́bọ̀ kórìíra nítorí bàbá yìí Ọ̀yọ́ gbé ibòmíì gbé nítorí bàbá yìí àwọn tí wọ́n fẹ́ gbẹ́bọ̀ tọ̀yọ́ wọ́n mú wọn nígbà wọ́n mú wọn táwọn yẹn ń jẹ́wọ́ ní wọ́n sọ pé àṣé bàbá ò tí ì máa àgbo kan báyìí tọ́ kí bàbá ó mu ẹ̀ń fẹ́ ní kó wá fún wọn wọ́n ti fi nǹkan sínú ẹ̀ fún wọn nígbà tọ́lọ́run ó dẹ̀ sí nígbà Ọlọ́run ìṣọba alábòsí ẹ̀ń tẹ́ ní ó wá ó ti sùn gbàgbé àgbo tó yẹ kó bù ń dàjí nígbà tí wọ́n lọ mú òun ò tí ì fún bàbá gbogbo ọ̀rọ̀ pọ̀. so ọba tí wọ́n wá tó kú Aláàfin Olúewu tó ń kú nítorí pé kí Fúlàní ọmọ gba ilẹ̀ wa ṣèbíyà rẹ̀ là ń jẹ lọ́wọ́ yìí bí a bá mọ̀ọ́re ni kò yẹ ká bù rárá o bí a bá mọ̀ọ́re ni kò yẹ ká bù rárá. Aláàfin Ọ̀yọ́ ṣe nǹkan ó fẹ̀mí ẹ̀ sílẹ̀ kí tọmọdé tàgbà kó lè gbáyé bí àbámọ̀ oore ni kò yẹ ká bù rárá. Aláàfin ń lo ogun ni pẹ̀lú ẹ̀wù ogun bó làwọn Fúlàní ò sí ní gbalẹ̀ wa o bó nílẹ̀ Yorùbá ò sí ní ṣubú iná ni Aláàfin tó kú sógun kẹ́yìn Aláàfin Olúewu ló bá lọ. wọ́n lé wa àwọn Núpé wá wọ́n lé wa alọ́lẹ̀ Bàrùbá apàdàbọ̀ ìgbà yẹn láti Ọ̀yọ́ Ìgbòho àkúò ń bẹ̀ apàdà sọ́yọ́ ilé láyé Aláàfin Àbípa táwa ń pè lọ́yọ̀ ọ̀rọ̀ lónìí tí ń jọyọ̀ ilé. gbogbo ìdààmú tó lórí máa ń kàn nu ẹ lọ wọnú gbogbo ìtàn ayé empire láyé olórí wọn máa ń kan ìdààmú
empire láyé olórí wọn ìpẹ́ lórí ìtẹ́. ẹ lọ wò dáadáa tẹ́ bá ní bàbá kan tẹ́ bá ní bàbá yìí ó ti wọ 100 years ọlọ́run a máa fẹ̀mí gúngùn kẹ́ ẹlòmíì àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe wàhálà àjù kì í pẹ́ láyé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe wàhálà àjù kì í pẹ́ láyé ṣùgbọ́n tó bá sì wọ ọlọ́run ẹlòmíì sì lè ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ tẹ́mi rẹ̀ ogun kì í ṣe bí ìtòsí o. ìtànù ìgbà tí yìí ń lọ ẹni tí Èkìtì wá bọ́ sí lábẹ́ kẹ́yìn iná wà ní Ìbàdàn bí bọ́ sí Ìbàdàn tó bọ́ sí wọn lábẹ́ iná wọn fi wá jà ìpinnu ìgbà táṣejù Ìbàdàn pọ̀ àwọn ó kúrò lábẹ́ Ìbàdàn. ló wá lé ogun Èkìtì parapọ̀ fi wá bẹ̀rẹ̀ àwọn Èkìtì wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ Ifẹ̀ ò bá wọn dá sí Ifẹ̀ sì wà lábẹ́ Ìbàdàn Ìjẹ̀ṣà ò tí ì bá wọn dá sí àmọ́ àwọn ilẹ̀ Ìjẹ̀ṣà tó súnmọ́ lé Èkìtì àwọn ń dá sí nígbà ọ̀yá Ìjẹ̀ṣà gbà á ẹni tí wọ́n wá rò pé ó lè ja ogun yìí tó já akíkanjú iná ní Ògèdèngbé agbógun gbòòrò nígbà máa fẹ́ sọ ìtàn Èkìtì parapọ̀ Ògèdèngbé ọ̀fẹ́ bá wọn dá sí torí Fábùnmi Òkè Mẹ̀sí ló léwájú èmi dé Òkè Mẹ̀sí orí òkúta tí gbogbo wọn jókòó sí ibi tí wọ́n ti pàdé Fábùnmi àti wọ́n ti pàdé Ògèdèngbé gbogbo ẹ̀ lèmi rí tí bàbá wa ọba Òkè Mẹ̀sí tí wọ́n mèmí dé. wọ́n sa ifá sí Ògèdèngbé ní kọ́ba àléwá òpílìkì ilẹ̀ ni tí wọ́n sáfá sí lára tí wọ́n tẹ ojú fá sí lára tí wọ́n sì fàrokò lé lọ́wọ́ tí wọ́n gbégun orí ẹṣin tí wọ́n bá ní òpílìkì àwọn èèyàn mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ orúkọ kejì tá a lè pe aràrá nù yóò wá kí wá sí aràrá lásán aràrá tó sanra tó ki òun ọ̀gá díẹ̀ yóò fẹ́ kúrò ní ipò aràrá ṣùgbọ́n kò ní í ga gbogbo gíga rẹ̀ náà kò gbọ́dọ̀ ju ẹsẹ̀ bàtà mẹ́rin lọ àádìgbé náà bá ti ń ga lẹ́sẹ̀ bàtà mẹ́rin náà ó ti ń kù láràrá lọ́dọ̀ wa gbogbo gíga rẹ̀ yóò wá sanra òpílìkì la máa ń pè ní òpílìkì ọ̀garùn woko ẹyẹ torí àìga rẹ̀ náà ni ó fi wá máa garùn pé sẹ́yẹ ń bẹ lóko mi torí igi àgbàdo yóò bù mọ́lẹ̀ dáadáa. iná wa fi gbé gẹ̀ẹ́sì náà fi wá sáfá ní ọ̀nà Oǹdó lọ́hùn tí Ògèdèngbé wà ọ̀rá àròkù ogun ọ̀gbọ́dọ̀ kóràn mi Ifá mú ló fi wá tààrà tí ń lọ Òkè Mẹ̀sí lọ́gbà lọ ibẹ̀ ni kinní ti lọ pàdé rẹ̀ Fábùnmi ńlọ dá orin Fábùnmi lọ́kọ́ dá nígbà tó gbọ́ pé Ògèdèngbé dé ta ló sọ pé àní bàbá ayì àní bàbá Ògèdèngbé bàbá wa l'Ògèdèngbé fi kọ́kọ́ jẹ sẹ́ríkì àkọ́kọ́ ibẹ̀ wọ́n ti kọ́kọ́ fún lóyè sẹ́ríkì fún gbogbo ilẹ̀ Èkìtì àti ilẹ̀ Ìjẹ̀ṣà á lọ ogun yìí ìwọ la sì fẹ́ kọ́ darí ogun wa táìtù wo ló fẹ́ fi darí wa iná fi fún ní sẹ́ríkì Òkè Mẹ̀sí wọ́n ti fún un gbogbo wọn sì gbà pé àwọn ọbẹ̀ lábẹ́ àṣẹ rẹ̀ gbogbo wọn gbà pé àwọn wà lábẹ́ àṣẹ rẹ̀ ó sì já kìí ṣe pé Ọlọ́run fún ìjà nìkan Ọlọ́run jẹ́ ó ṣẹ́gun lóòótọ́ dúró ni àmọ́ ṣẹ́gun ló jẹ́ fún Èkìtì àti ilẹ̀ Ìjẹ̀ṣà Ifẹ̀ náà pàpà darapọ̀ mọ́ wọn Ifẹ̀ darapọ̀ mọ́ wọn kò sífẹ̀ ń bẹ̀ gbogbo ìgbà tó gun bẹ̀rẹ̀ abẹ́ àsíá Ìbàdàn ní Ifẹ̀ ti ń jà torí Ìbàdàn náà ní warlord lólórí wọn Ìbàdàn náà ní lọ́ọ̀dù wọn gbà náà abẹ́ àsíá Ìbàdàn ní Ifẹ̀ ti ń jà ọ̀sákò òru kan ní Ifẹ̀ lọ darapọ̀ mọ́ wọn èyí tí Mọdákẹ́kẹ́ òfin lọ́nu Mọdákẹ́kẹ́ ní Ọ̀yọ́ làwọn Ọ̀yọ́ ní Ìbàdàn ọ̀sẹ̀ tó bá ṣe Ìbàdàn ọ̀sẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń jáde lónìí you don't know anything about politics of Yorùbá ó ti bẹ̀rẹ̀ tipẹ́ gbogbo ariwo orí social media yìí nígbà gbogbo ẹ̀ bá lọlẹ̀ ẹ̀ tó gbọ́ tàn á ṣàlàyé ọ̀rọ̀ tí ó yẹ nítorí pé tí ariwo bá ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ ariwo òta ò ní jẹ́ ẹgbọ́n tá à ń wí etí ò sì gbéjì
Ògèdèǹgbé lọ́wọ́ wà ń bẹ́ẹ̀ títí táwọn òyìnbó fi dé, táwọn òyìnbó fi yanjú ọ̀rọ̀ pé ẹ̀yin Ìbàdàn ẹ padà sílẹ̀ yín. ìní wọn fi Ìbàdàn sì wàá lólẹ̀ nígbà wọn wàá pín, gbogbo Ẹdẹ sì ń bẹ lábẹ́ Ìbàdàn nígbà táwọn òyìnbó yanjú ọ̀rọ̀. Gbogbo Ẹdẹ wá sí Ìwó, wá sí odò ọba tó jẹ́ báńdírì Ìbàdàn, ó sì ń bẹ lábẹ́ Ìbàdàn nígbà wọn ò pín. Ẹnu pé sáwọn Afẹ́, sáwọn Ìjẹ̀ṣà, sáwọn Èkìtì tán láwọn yìí ṣe Ọ̀yọ́, àwọn ni wọ́n lọ ń gbà náà. Báwọn tó jẹ́ Ọ̀yọ́ wọ́n mọ̀ pé àwọn ò lè bá àwọn Ìjẹ̀ṣà, àwọn ò lè bá àwọn Èkìtì, àwọn ò lè bá àwọn Ifẹ̀ lọ. Gbogbo àwọn tó jẹ́ Ọ̀yọ́ tó wà tó súnmọ́ tó kọjá Ìbàdàn wọ́n tẹ̀lé Ìbàdàn. Orí èèyàn wá ni a wá ń pín, làwọn òyìnbó wá ń pín ilẹ̀ district ẹni ń pín stéètì. Orí ẹ̀ làwọn òyìnbó bẹ̀rẹ̀ lé lórí. Ẹ rí i pé ńgbà tí wọ́n ó pín state, Èkìtì wọ́n pín máwọn Oǹdó, bẹ́ẹ̀ sì ni Èkìtì, Ìjẹ̀ṣà àti Ifẹ̀ ló yẹ kí wọ́n pín pọ̀ ńgbà náà, ṣùgbọ́n àwọn náà ò tún gba tira wọn. Torí tó pa wọ́n pọ̀ ńgbà náà ni wípé àwọn fẹ́ liberate ara wọn kúrò lábẹ́ Ìbàdàn, Ifẹ̀ àti Ìjẹ̀ṣà. Kì í ṣogun kékeré. Èkìtì náà dẹ̀ lágídí, a lè kúrò lábẹ́ Ìbàdàn kẹ́nì kó tún lò fẹ́ kó wa sábẹ́ wọn dá dúró. Wọ́n dẹ̀ fọ́ọ̀mù mílítírì wọn, àmọ́ àwọn British ò jẹ́ wọn ó rí lò. Ìbàdàn náà rò pé British ó lọ káwọn náà rógun ìjà padà, bẹ́ẹ̀ làwọn òyìnbó ránṣẹ́ yín mú sí wọn pé yẹ̀yẹ́ náà tù ẹ̀yìn. Ìní ó jẹ́ kí Akíntọ́lá ọmọ Balógun Òbíkúnlé ó jẹ Balógun, tó fi ní kí Fìjà ní ó jẹ́ kó jẹ baálẹ̀, tó fi ní Balógun lòun ó jẹ, torí òun ló yẹ kó jẹ baálẹ̀, tó fi ní kí Fìjàbí ó jẹ. Torí gbogbo èrò ẹ̀ ní pé àwọn òyìnbó British ó lọ. Ó kú òun bẹ́ẹ̀, àwọn British ò lọ. Èkìtì wọn ò rógun jà. Bàbá ní Iléṣà Ògèdèǹgbé Agbógungbòrò tí ń lọ pè wá tọ́dẹ̀ bá wọn ṣẹ́gun, òun náà ròyìn pé àwọn kìíní yìí ó lọ, torí ó sì kó àwọn ìlú wọn kan tí wọ́n fẹ́ gbà kúrò lábẹ́ Ìbàdàn. Àwọn Ìmẹ̀sí Ilé, Òṣogbo, ìlú mẹ́rin ni tó jẹ́ pé ìlú Ìjẹ̀ṣà tó sì wà lábẹ́ Ìbàdàn nígbà tá a ṣe àdéhùn tá a fọwọ́ sí. Ní mo fẹ́ sọ ẹ jókòó jẹ́, when we are talking about history, ẹni máa bá wa sọ̀tàn yìí ó á ní sẹ́ǹsì tó pé ìtàn yìí ó, ọ̀rọ̀ ìtàn yìí ó, ẹni máa bá wa sọ̀tàn yìí ó á ní sẹ́ǹsì tó pé. Ìní ìlú Ìjẹ̀ṣà nígbà tá a parí ogun yẹn, ìlú Ìjẹ̀ṣà mẹ́rin ló bọ́ sọ́wọ́ wa, nínú ẹ̀ l'Òṣogbo. Ṣé Gbàjọ ò sí ń bẹ̀? Ṣé ìlú kan ń bẹ̀? Ṣé Ìnísà ni àbí kí lórúkọ Ìnísà kọ́? Téèyàn bá ń lọ sí ọ̀nà ìlú yẹn, èèyàn tó lè gba ọ̀nà ibẹ̀ lọ sí ọ̀nà Ìlá, lára ìlú Ìjẹ̀ṣà ni, tó sì gbọ́ bọ́ sí wa lọ́wọ́. Ìmẹ̀sí Ilé ọbọ̀ sọ́wọ́ wa, Òkè Ìmẹ̀sí ọbọ̀ sọ́wọ́ wa nígbà wọn pín kínní yẹn, ìlú mẹ́rin ni tó bọ́ sí wa lọ́wọ́. Ògèdèǹgbé náà wá ń wòye pé àwọn British ó lọ, òun ó gba ìlú yìí padà. Ìní ọ̀jẹ̀ wípé táwọn ò bá gba ìlú yìí padà, àwọn ò tí ì ṣẹ́gun. L'Ògèdèǹgbé náà bá ń kọ́ ọmọ ogun táwọn British wò pé British sì mọ̀ yí pé ọṣẹ́ ó ṣe àwọn fẹ́ wá jẹ gàba lé wa lórí. Ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìjẹ̀ṣà, àwọn Ọ̀yọ́, àwọn Ifẹ̀, àwọn Èkìtì, àwọn Ẹ̀gbá tí àwọn ti kàwé, tí ń bẹ pẹ̀lú àwọn missionary, bẹ́ẹ̀ kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa gbà tí ó fi yá àwọn bàbá wa sí nǹkan ti ṣe. Ìpè British ò ní lọ. Ìlọ́fà tí wọ́n fi wá rí pé ńgbà wọn wá rí pé wàhálà Ògèdèǹgbé ń pọ̀, wàhálà Ògèdèǹgbé ń pọ̀, ìní wọ́n fi wá wa Ògèdèǹgbé lọ sí Ìwó. Wọ́n wá gbé wá sí Ìwó, wọ́n gbé kúrò nílẹ̀ Ìjẹ̀ṣà, wọ́n gbé cross, wọ́n gbé wá sí Ìwó. Nígbà náà Ìwó sì ń bẹ lábẹ́ Olúbàdàn.
ó ń bẹ lábẹ́ Ìbàdàn. ìgbà tó wá wà ń bẹ̀ ìròyìn Ògèdèngbé kan torí pé ogun ńlá ni ọdún mẹ́rìndínlógún la fi jagun yẹn 16 solid years. àwọn bàbá ń lágbára o ìbọn ìbẹ̀rí mi gbà mọ́ lọ sílé Ògèdèngbé ìbọn méjèèjì tí mo gbé ó ga jù mí lọ èmi sì lé lẹ́sẹ̀ bàtà 5 dáadáa 5.7 feet ni mí ìbọn tó ga jù mí lọ ó sì wúwo èyí tí wọ́n ń gbénu lójú ogun. òròyìn wá kà pé ogun tá a jà kò sí ogun abẹ́lé ogun abẹ́nú kan ogun abẹ́lé kan civil war kan lágbàáyé tọ́pẹ́ tó ti Kírìjí ìyún Èkìtì parapọ̀. ogun Èkìtì parapọ̀ gangan ni wọ́n pe gbogbo àwọn Èkìtì ẹ̀jẹ̀ liberate ara wa àwọn Ìjẹ̀ṣà jọyìn wọn ẹ̀kọ́ náà ẹnu káwa náà kọ́ Èkìtì ló lógun Fábùnmi Òkèmẹ̀sí ló bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ nígbà wọn wá di pé báwọn ṣe ń lọ agbára àwọn ò lè kábàdàn ẹ̀jẹ̀ á pe àwọn Ìjẹ̀ṣà mọ́ra wọ́n jọyìn wọn. Fábùnmi Òkèmẹ̀sí ló ti ń dá kelúkelú tí ń léwájú tí gbogbo èèyàn gbà fún nígbà tó rógèdèǹgbé onítọ́kọ fógèdèǹgbé ni pé ta ló sọ pé àní bàbá àní bàbá Ògèdèǹgbé bàbá wa ó gba Ògèdèǹgbé ní bàbá kò sọ pé mi ni mo ti ń jẹ́ olórí ó bọ́ ipò olórí fún Ògèdèǹgbé. Ògèdèǹgbé náà dẹ̀ ṣe dáa kò sọ pé bóun ti wọn ó ṣe dáa pẹ̀lú wọn ó sì bu ọ̀wọ̀ ńlá fún wọn ẹ̀kọ́ nù ìbí wọn ni ó kú bẹ́ẹ̀ ni olórí tí èé gbàmọ̀ràn ẹ̀tẹ́ ọ̀tẹ̀ dọjọ́ alẹ́ inú tògèdèǹgbé wọn á kẹ́kọ̀ọ́ ńbẹ ẹ̀sìn lọ́wọ́ mo ti sọ nínú tògèdèǹgbé ńbẹ lórí YouTube. nígbà wá gbógèdèǹgbé lọ sí Ìwó Òkìkí bákan àtọmọ Ìbàdàn àtọmọ Ìjẹ̀ṣà àtọmọ Ẹ̀gbá á lọ wo Ògèdèǹgbé ń ló bá di pé àwọn èèyàn bá fẹ́ lọ àwọn bísíìsì bá lè kọ̀ sáyé kò ní sáyé ń bo gbogbo àwọn Ìjẹ̀ṣà sì ti wà lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ oníṣòwò tí wọ́n dẹ̀ jẹ́ olówó tí wọ́n dẹ̀ bá wọn tí wọ́n bá àwọn British ṣe kódà wọ́n kún àwọn tó ran àwọn èèyàn wọn lọ́wọ́ tí wọ́n kún ammunition fún wọn nígbà wọ́n ja ogun torí Ìbàdàn petition British irú ìbọn tí àwọn Ìjẹ̀ṣà ń lò ẹ̀yin British nìkan lẹ̀ ń lò ẹni wọ́n mẹ́tarú eléyìí fún wa bóun ló ṣe dọ́wọ́ wọn àwọn British ní rárá o àwọn ọmọ kankan parẹ́ o bóyá àwọn ọmọ Ìjẹ̀ṣà tí ń bẹ lẹ́kọ̀ọ́ ni wọ́n bá wọn rà bóun lẹ́sẹ̀ aláìkú wọn máa tà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ o torí British náà mọ̀ parẹ́ British sì mọ̀ pé tí wọn bá bírèkì power Ìbàdàn àwọn ò lè rílẹ̀ Yorùbá gbà á sọ̀rọ̀ nígbà bá fẹ́ sọ pé ìtàn ogun Kírìjí mo sọ fún apógun Kírìjí yóò gbà wá lé lọ́dún kan ẹ̀ẹ̀mẹ́ta láàmú sọ lọ́sẹ̀ níta sì fi sọ yóò lé lọ́dún kan nítorí ogun Kírìjí gbogbo àwọn ìlú gbogbo àwọn ààyè àti ojú orí àwọn ẹni ọlá àtàwọn tí ò lójú orí gbogbo ibi tí wọ́n kú sí bó jẹ́nu gbogbo ẹ̀ láàdé ṣe láyé Starlink yìí kò síbi tá à ní dé alẹ́ ríran wò nínú bọ̀ èmi ò ní kú ẹ̀yin ò ní kú ìtàn Kírìjí o ìtàn Kírìjí o bí mo bá ń sọ̀tàn Kírìjí kò nílé wọ o ìtàn Kírìjí o láàfin mẹni tọ́lọ́run fi tàn rán láàmú mo gbọ́ mo wá ìtàn Kírìjí o bí mo bá ń sọ̀tàn Kírìjí kò nílé wọ o ìtàn Kírìjí o. ìní gbogbo wọn wá lọ kọ ìwé sí ìjọba Gẹ̀ẹ́sì àwọn fẹ́ lọ wo Ògèdèǹgbé ìjọba Gẹ̀ẹ́sì wá rí pé rò ń pọ̀ àmọ̀lẹ́ fi kíní méèkì owó lọ́tọ̀ lọ́wọ́ á di pé tí ọba lọ wo Ògèdèǹgbé níwò yóò san owó. ìlú Ìwó wọn gbé bàbá wa fọ́tò ìgbà tí wọ́n wà níwò mo ní lọ́wọ́ mo ti post ẹ̀ rí tí wọ́n wà níwò lọ́wọ́ á di pàwọn èèyàn lọ ń wò wọ́n wá ń fún bàbá lẹ́bùn wọ́n ń fún bàbá lọ́wọ́ á di pé bí tí wọ́n fi bàbá sí Ìwó gan kọ́ gbá ẹ̀bùn mọ́ ní wọ́n á fi gbé bàbá padà sí Iléṣà náà fi wá jẹ ọba ńlá torí àtọlẹ̀ dọ́lẹ̀ ìran Iléṣà ìran Ìjẹ̀ṣà ní Ògèdèǹgbé ọ̀nà pọ̀ ń bẹ̀ wọn ilé tí Ògèdèǹgbé wà tá a sí ilé ìrandíran rẹ̀ ní ọ̀nà pọ̀ ń bẹ̀ wọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ní ìjọ tó Ògèdèǹgbé ó sì kú ní sọ pé Ọlọ́run yìnbọn àrá sánjọ́ yẹn gbáragbára
bàbá wọwọ́ òbòkun àdìmúlà àgbà náà wà ẹ ránṣẹ́ lọ wọn lọ ránṣẹ́ bá kí ló dé ará yìí pọ̀ Ògèdèngbé ní bẹ́ẹ̀ ni àsìkò ti tó toró Ògèdèngbé dàgbà dáadáa ṣé 1906 àbí kí ni bàbá kú bàbá dàgbà wọn rẹ́yìn gbogbo àwọn tí ẹ jọ lọ sáà bàbá rẹ́yìn gbogbo wọn gbẹ̀yìn gbogbo wọn Ọlọ́run fún ní gbogbo ẹ̀mí náà sọ pé ijó Ògèdèngbé kú Ọlọ́run yìnbọn agbógun gbòòrò ọ̀run rẹ o ijó Ògèdèngbé kú Ọlọ́run yìnbọn ọ̀wọ́n sì ń bẹ tí àwọn British àwọn ìjọba Gẹ̀ẹ́sì ṣe sí Iléṣà gbangba ló wà ẹ ti rí kíní yẹn bíi pílà báyìí tí wọ́n ṣe ní ìrántí Ògèdèngbé àwọn British ọ̀nà ẹnìkan kan tó bẹ́ẹ̀ wọ́n ọ̀nà Ògèdèngbé wọ́n mọ tí ogun yẹn rí wọ́n sì mọ bó ṣe jẹ́ pé ó dúró tí wọ́n fi parí ogun yẹn ẹ̀mí ẹ̀ tó wá gùn wọ́n ọ̀nà Ògèdèngbé. bóyá tí British ọba wá ẹ mọ èyí tí Ògèdèngbé náà ọba jagun dé bó ni ó kó bàdàn ni o bí ó fi báńdírì sí bàdàn ni o bí bàdàn ọba rí wọn kó padà ni o àmọ́ tí ó ṣẹlẹ̀ lógun torí pé Ìbàdàn ò lè ṣẹ́gun wọn Ìbàdàn náà ò sì lè padà sílé ní tí ó sì lè jẹ́ kí Ìbàdàn ó ṣẹ́gun wọn ammunition tí ń bẹ lọ́wọ́ wọn Ìbàdàn ni àmọ́ lẹ́yìn ogun ti ń lọ sí parí kí Ìbàdàn ẹ̀sẹ̀ tó wá máa rí ọ̀nà rí ammunition yẹn àwa mọ tí òtún bá tó ṣẹlẹ̀ ọ̀nà àbòmí èlèyàn torí náà ká má fi ọ̀rọ̀ yí pé iye ọba báyìí ló kú nílùú kan tẹ mọ́lẹ̀ Ìjẹ̀ṣà iná làwọn náà ti pa ọba rẹpẹtẹ àní kò sí ìlú kan tírú èyí tí ṣẹlẹ̀ là ń sọ ìjà oyè láàrin òdìgbàdìgbà tí wọ́n fẹ́ fi jẹ nílẹ̀ Ìjẹ̀ṣà tí Ìbàdàn ni wọ́n mú wá tó sì pé ojú ọ̀nà tí ń lọ ni wọ́n ti ní wọ́n pa èyí wọn kọ́ ẹ ti gbàgbé ṣàṣà ní ìlú kan tí èmi sọ bó kálukú ọba wọn ṣe lò bí ṣe ń rí nù láwọn ìlú láyé ẹ lọ bèrè tán ayé so pé wọ́n pa yọ ọba báyìí ǹjẹ́ ńgbà wọ́n pa ọba sọ́ba mi ò jẹ́ ọba tí wọ́n pa ọmọ ẹ̀ náà ó tún gbé bẹ́ẹ̀ ìtànnú tó ìyẹn kọ́ la fi ń yọ ìlú bó ṣe wà káàkiri nu òkìkí lù ọba tó jẹ kẹ́hìn lórílẹ̀ akí kí ni wọ́n ṣe fún un so kájọ bá àbá mọ̀tàn ẹ má dorí àwọn ọ̀dọ́ rú pẹ̀lú nǹkan tẹ́ẹ̀kàn gbé sórí social media ìlà wa ń sọ now láì èjì Ọ̀rànmíyàn náà ní bẹ́ńbẹ́ iná ní Àtìbà Abíọ́dún Adégoolú ló bí Aláàfin Àtìbà àwọn ọmọ Àtìbà náà ní ń jẹ Aláàfin Àtìbà ló bí Adélù lọ́dẹ̀ lẹ́yìn Adélù ó láwọn àbúrò mẹ́wàá ìran Adélù ni bàbá wa Abímbọ́lá ti ń bẹ́ńbẹ́ Adélù ló bí Láwàní Agogo Ọjà tó wá sí Ìbàdàn ilé ààfin náà bẹ́ńbẹ́ Òkè Àrẹ̀mọ Láwàní náà ló wá bí Ọ̀wọ̀ Adé ọmọ Ọ̀wọ̀ Adé náà ni Abímbọ́lá Akeem Ọ̀wọ̀ Adé Aláàfin tí ń bẹ́ńbẹ́ so Àtìbà tá a wá ní kí lorúkọ ẹ̀ ló bí Aláàfin Abíọ́dún Adégoolú ló bí tí ò rújú nínú ìtàn Aláàfin Abíọ́dún Adégoolú náà ọmọ Aláàfin bàbá ni Aláàfin Àjàgbó òun ni tó dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ torí náà bí ìtàn ṣe rí nù lápá abẹ́hùn a wá padà sí ẹgbẹ́ kejì ọ̀rọ̀ tí Professor Tóyìn Fálọlá sọ nípa Ọ̀yọ́ Empire bó ṣe rí nù Ọ̀yọ́ Empire ò sí mọ́ ṣùgbọ́n ìtàn Ọ̀yọ́ Empire wà British náà lo agbára British Empire ń bẹ British Empire ò sí mọ́ ṣùgbọ́n ìtàn British Empire ó wà
tá a bá ní ìtàn ìlú kan ò sí ìyẹn ò sọ yí pé àwọn tó ti lo agbára àtàbálẹ̀ ìlú kan ò sí mọ́ orílẹ̀ kan ò sí mọ́ ìtàn rẹ̀ ń bẹ mélòó nú àwọn ìlú tó ti parẹ́ láyé tà àti ẹ̀rí tàn wọn. ṣùgbọ́n relationship yẹn gbogbo ibi táwọn ọmọ rẹ̀ wà téèdé Benin Republic lẹ́nu láìpẹ́ yìí Aláàfin ó lọ sí Benin wọ́n lọ dé adéfọ́ba ń bẹ̀ orílẹ̀-èdè míì nìyẹn agbára Aláàfin nù bí táwọn ọmọ ẹ̀ wà. mo dẹ̀ sọ fún wa pé láti Ẹdẹ tẹ́ ẹ bá dọ́dọ̀ bàbá wa Tìmì Ẹdẹ pé ta ń bàbá yín Aláàfin bàbá wọn. ẹkùn Ìpònú tó fi wá lọ dé ẹkùn Ìbọ̀lọ̀ tó fi lọ wọ Kwara State tó fi lọ dé Jẹ̀bà tẹ́ ẹ bá dé Jẹ̀bà Aláàfin bàbá wọn tó fi wá padà sókè Ògùn tó fi padà sílẹ̀ Ìbàràpá tó fi padà sí ilẹ̀ Ẹ̀gbá àwọn Ẹ̀gbá ti Òkè Ọ̀nà Odò Ọ̀nà àwọn Ẹ̀gbá ti Òkè Ọ̀nà àti Ẹ̀gbá Àgúrá là ń sọ Aláàfin ni bàbá wọn. Ẹ̀gbá Aláké nìkan kọ́ Aláàfin kọ́ ní bàbá Ẹ̀gbá Aláké tún bàbá tiẹ̀ tó ń jọmọ Oòduà. ẹni nígbà táwọn èèyàn ń sọ Ọ̀yọ́ ò ní nǹkan kan ṣe pẹ̀lú Odùduwà. ìwé tí Adégbọlá Adélẹ́gàn kọ ọmọ Ifẹ̀ ni Ààfin Ifẹ̀ ìlẹ́yìn sọ fún mi kémi ọlọ́ra wíyẹn pé wíyẹn dà á pọ̀ lọ́dún tí mo lọ. pọ̀lọpọ̀dún 2019 ni mo ti ràwé náà ọdún 2018 or 2019 mo ti ràwé yẹn. wọ́n pè ní Ilé Ifẹ̀ the source of Yorùbá civilization. ẹ wá lọ ka page 118 rẹ̀ sí 121 ọsọ yẹn jú ń bẹ̀ ọmọ Odùduwà ní Ọ̀rànmíyàn gbogbo bí wọn Odùduwà tó ti ránṣẹ́ gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ wọ́n sọ ń bẹ̀. so tí ọ̀rọ̀ bá dé tí Ọ̀yọ́ bá ń pààlọ́ bú Ifẹ̀ tí Ifẹ̀ ń pààlọ́ bú Ọ̀yọ́ àwa yìí gbọ́rú èyí ìtàn láàsọ. ẹ rí báwọn kinní náà ń sọ nígbà táwọn Ifẹ̀ gbé àlọ́ wa àwọn Ọ̀yọ́ náà bá ń sọ àwọn ò ní í ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ tòní ẹ ní í ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ tòní ni bàbá yín ti jáde dáàdì wa Ọ̀rànmíyàn Ilé Ifẹ̀ ló ti jáde. because ẹ rí a ní relationship ṣùgbọ́n ṣòro tá a ní ni wípé àwọn tó ń bẹ níjọba àwọn tí wọ́n bá rí ni wọ́n ń pè àwọn tí wọ́n bá ń ṣòṣèlú ni wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dẹ̀ mọ́ sí ń gbá. ẹ rò pé kéèyàn gba professor ilé ń jẹ́ pé èèyàn mọ nǹkan àwọn tó ṣe fóònù iPhone yìí ẹ dákun nítorí Ọlọ́run yunifásitì wo ló ti lọ kẹ́kọ̀ọ́ rẹ̀. Bill Gates tí gbogbo wa ń pariwo ṣebí drop out ni ìmọ̀ ń bẹ lóòótọ́ àwọn kan lọ sílé ẹ̀kọ́ wọn mọ̀ àwọn kan ń bẹ tí wọn ò ní lọ sílé ẹ̀kọ́ tó ṣe pé wàbíyà ni wọ́n Ọlọ́run ni ó fún wọn mọ̀ tiwọn. ìmọ̀ọ́mọ̀ tọ́lọ́run bá wá fún ọ wà rí ẹ̀rí láti fi back it up. òun ni relationship bó ṣe wà nù láàrin àwọn ìlú fàpèjúwe ẹdí ilé kan sí wa ẹ worú àwa Ìbàdàn tá a bá ń lọ sógun ààbọ̀ Ọ̀rànyàn làwa máa ń pè là ń pe Ọ̀rànyàn là ń pè a máa ń pa ìró jẹ ààbọ̀ Ọ̀rànyàn ibi tá a sì ti ń bọ̀ ọ̀ ń bẹ ní kí lorúkọ ẹ̀ lọ́rànyàn ń bàdàn ojú odò tá a ti máa bọ̀. kíní kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ní béèrè ni wípé kí ló dé tá à ń bọ Ọ̀rànyàn. nítawọn èèyàn ní béèrè nu ààbọ̀ Ọ̀rànyàn ṣáájú kí Ìbà Olúyọ̀lé ó tó jẹ ààbọ̀ Ọ̀rànyàn ṣáájú kí Ìbà Olúyọ̀lé ó tó jẹ. nígbà tí Ìbà Olúyọ̀lé jẹ Báṣọ̀run ọ̀pọ̀ Ọ̀rànyàn ni àwọn Báṣọ̀run máa ń ní lọ́wọ́ wọ́n gbé fún Ìbà Olúyọ̀lé. òdodo ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ń bẹ̀ nu wọ́n gbé fún Ìbà Olúyọ̀lé. Ìbà Olúyọ̀lé ló wá gbé fún Balógun Ọdẹ́rìnlọ. tí wọ́n bá wá fẹ́ lo ogun inú wọn ò lọ bọ Ọ̀rànyàn yẹn pé àwọn ń lo ogun o wọ́n bọ Ọ̀rànyàn. ìdínú
torí pé ọmọ Ọ̀rànmíyàn ni wá, ọmọ Ọ̀rànyàn ni wá, ọmọ Ọ̀yọ́ ni wá, ọmọ Aláàfin ni wá. ìdínú ní ìpàdé tí wọ́n ṣe ní ọdún 1838 ní Ọ̀yọ́, gbogbo àwọn tí ń jẹ́ Yorùbá Ọ̀yọ́ gbogbo wọn pé bẹ́ẹ̀. Olúyọ̀lé ló wá jẹ́ Basọ̀rún fún Aláàfin Àtìbà. Òun náà ní Basọ̀rún tí ó kọ́kọ́ jẹ sẹ́yìn odi ìlú. Iná fi gbọ́pàá yẹn lé lọ́wọ́. Àwa wà bẹ́ẹ̀ títí. Kódà a ṣèwádìí lọ́wọ́ bàbá wa tí ọ̀pá yẹn wà kẹ́yìn, bàbá náà ti jáde láyé báyìí. Ìfẹ́ dákọ bàbá hàn torí káwọn èèyàn mọ̀ sí lọ gbẹ̀yìn lọ. Pé ọ̀pá ojúlówó ọ̀pá Ọ̀rànmíyàn tí Ìbàdàn ń gbé lógun, a ṣèwádìí lé lórí. A lọ ẹni tá a fẹ́ jọ lọ mọ̀ ń dà wọ́n láàmú títí tí bàbá wa yẹn fi jáde láyé. Bàbá tó lóko tó gbajúmọ̀ ń Ìbàdàn ní bàbá náà. Ní ìtọ́jú ojúlówó ọ̀pá Ọ̀rànyàn gangan tí Ìbàdàn máa ń gbé lọ tẹ́ máa ń bọ lódò Ọ̀rànyàn. Ibi tá a ti ń bọ ọ̀pá Ọ̀rànyàn náà ló wá di Ọ̀rànyàn lónìí, gbogbo àgbè Ọ̀rànyàn Ìbàdàn. Torí pé Aláàfin lára nǹkan ìṣúra Basọ̀rún ni ìlọ́yọ̀ǹda rẹ̀ fún. Mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ìtàn ti ń wọnú ara wọn nù. Ẹlẹ́ẹ̀kejì, ṣẹwárí ẹ jẹ́ wọ́n máa gé ọ̀rọ̀ wa. Àmọ́ ọ̀rọ̀ wa tí wọ́n bá ti gé, ẹ̀yẹn sáà lọ wo kílípù náà níbi tí wọ́n ń gé ní ìsinyìí. Mo rò pé wákàtí tá a lọ sí lórí Àgbàlẹ̀tù, wákàtí 3 ó dín ìṣẹ́jú 3 ni mo fi sọ̀rọ̀. Torí ta bá ń ṣe ètò ń gbà mí ẹlòmíì, ìgbà tí wọ́n ti bá ń sọ̀tàn, ẹlòmíì ò ní ó fìwé wájú. Nínú tó wọlé lọ́dọ̀ àwọn onímọ̀, iná ní pé ọ̀rọ̀ tó fẹ́ sọ kó o lákọọ́lẹ̀ rẹ̀ báyìí. Ẹni ọ̀rọ̀ tó bá fẹ́ sọ, pé mi recognize ni. Tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ìtàn ní sápá fẹ́ bẹ̀rẹ̀ long history bí mo ṣe máa ń kọ́ ni. Lápèjúwe ọ̀sẹ̀ ìdábà tẹ́lẹ̀ tí ń bẹ́ bí ìtàn Ọ̀yọ́ Empire 19 episode 19 ni. So torí pé màá jókòó gbogbo àwọn ìwádìí tí mo bá ṣe bó mo ṣe fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ èyí ó ṣe. Ṣùgbọ́n tó bá di pé wọ́n wá fẹ́ pè mí fún interview lórí ìtàn, èmi múwèé lọ́wọ́ torí mi ìmọ̀ tí wọ́n fẹ́ bí mi. Àbí tí n bá fẹ́ ṣe general program báyìí, ó rọ̀ mí lọ́rùn kí n máa wọnú ìtàn. Torí náà méjèèjì ló wọlé. Tẹ́ bá rí èèyàn tó bá jẹ́ òpìtàn tó bá kọ ìwé ìtàn tó fẹ́ kọ síwájú kéṣe, àmọ́ tẹ́ bá ní wọ́n fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ tó ti wá kọ ọ̀rọ̀ dání. Ṣé ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ni àbáwọn wọn fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀? Ó yàtọ̀ síra wọn. Tọ̀rọ̀ dàbí ọmọ tá a fẹ́ kọ́ wá ṣe ìdánwò ni. Àní ìgbà kó múwèé wọlé. Òun náà ti ní mọ tí ń bẹ nínú rẹ̀. Ṣùgbọ́n yọ́ mọ̀ pé nínú àwọn ẹ̀kọ́ tóun ti kọ́ lọ, iná ni wọ́n fẹ́ bi òun. Iná ni pé tásìkò ìdánwò bá ń bọ̀, ọmọ gbọ́dọ̀ máa lọ sí lẹ́sìnì ìdánilẹ́kọ̀ọ́ láti lè gbáradì. Torí kí lọ́dẹ̀ fa ìdánilẹ́kọ̀ọ́ náà ni pé àwọn tí ó kọ́ wọn ó ti fura ní kinní báyìí lọ́sẹ̀ báyìí ìbáyìí lẹ́bàdé lọ́sẹ̀ báyìí yẹn wọ́n wà sáré ṣe sọ́márì tí wọ́n sáré kọ́ wọn kí wọ́n bá lè yege ìdánwò. Torí náà ẹni tó lọ fi tàn ó yàtọ̀ sáwò kọ́sì. Tí wọ́n bá wá gé ìtàn wa, ẹ farabalẹ̀ lọ wò láti ilẹ̀. Kò sì sí nǹkan mìíràn tẹ́ mo tún dáwọn kan tí wọ́n gé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo ète yín ẹ lè bá wa dá sọ́rọ̀ Ìbàdàn. Àwa la ní Ìbàdàn. Èmi mo ní bàbá mi Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Ọmọ aníbi níran ni mí. 13 yín ò tó bẹ́ẹ̀. Ibi tẹ́mi lè dé lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ lè dé bẹ́ẹ̀. Ẹ tó lọ gbọ́. So ẹ lọ máa gé ọ̀rọ̀, ẹ máa mú lórí, ẹ máa mú ń rù. Ṣùgbọ́n làákàyè làwọn táyì ń bá sọ̀rọ̀. Bí ìtàn ṣe rí làwọ́ sọ, òdodo làwọ́ sọ. Ìyí tí Ìbàdàn sì fi yàtọ̀ nù gbogbo ìlú nù. Ìbàdàn làwa ti ń sọ ìtàn bí ìtàn ṣe rí. Ìtàn tí ò ní gbé Ìbàdàn àwọ̀ sọ, èyí tó gbé Ìbàdàn àwọ̀ sọ bí ìlú ti wá ṣe rí nù. Ẹ̀yin lára yín kò dodo. Níjọ́ mo ti ń sọ̀tàn mi bọ̀, ẹ dákọ̀ òpìtàn náà. Ìtàn Ìbàdàn bẹ́ẹ̀nù ìwé ni èmi Ààrẹ Òpìtàn Lájí Abbas mo jẹ́ kí gbogbo ayé ọmọ pé bí Ìbàdàn ṣe tó nínú ìtàn ní ṣé generation yìí mọ̀mọ́. Àwọn bàbá wa tàná wọn mọ̀, kódà ní olóyè mélòó gan lọ́mọ ìtàn Ìbàdàn yanjú àti rí tá a fi gbé Ìbàdàn kalẹ̀.
ẹ̀yìn kọ́lẹ̀ lómi ọmọ wí ara tí wọ́n rò ní pé eléyìí gbé ògo Ìbàdàn yọ, ògo Ìbàdàn ni wọ́n náà fi fún wa lóyè. Iyàn ọwọ́ mi ẹnìkan ò lè já, ẹ lọ sí mi, òdodo ọ̀rọ̀ Olúbàdàn ló fi fún mi, ẹ lọ sí mi. Láìpẹ́ kiri àìfẹ́wọ́ ẹ̀ ṣe gbẹ̀dù láyé ń bí. Ẹ máa pariwo jù bẹ́ẹ̀ lọ. Ìbàdàn gbọ́ ariwo àjèjì, ariwo ilé ní Ìbàdàn máa ń gbọ́. Nítorí ẹ ti ń pariwo ẹni kó Olúbàdàn ó fún yín lésì bí. Ẹ mọ̀ Ìbàdàn yàrá kan ní Ìbàdàn ní, yàrá kan ní Ìbàdàn ní. Ní ọ̀sẹ̀ tó lọ, bàbá wa ààrẹ Látòsà wọ́n wá sí Ìdó lọ́dọ̀ wa ń bì. Ọ̀rọ̀ ilẹ̀ kan bàbá dẹ̀ láwọn ilẹ̀ tó pọ̀ dáadáa ní Ìdó. Bàbá wa ti dàgbà, Ọlọ́run tó bá jẹ́ ká gbà ó dalẹ̀ fún wọn. Bàbá ń dúpẹ́ ni pé ẹgbẹ́ àwọn mélòó ló kù mọ́. Ọmọ ààrẹ Látòsà ni bàbá. Kí ló dé? Ṣé nẹ́tíwọ̀kì ní àbáwọn èèyàn wa? Kí ló dé? Ẹ má bínú àmọ́ tó ń ṣẹlẹ̀ lórí TikTok o. Àmọ́ tó ń ṣẹlẹ̀ lórí TikTok. Kí ló dé? Àsáwọn kan àbẹ́ tó ti dé. Ok, àwọn ọ̀tá ẹ̀rí nǹkan kí là ń sọ iṣẹ́ wọn nu. Wọ́n ń rìpọ́ọ̀tù TikTok wa ni, wọ́n ti rìpọ́ọ̀tù TikTok wa. ń jó wọn lára ni. àmọ́ bọ́rọ̀ wa lọ lórí Facebook. ń jó wọn lára ni. ara àwọn ọ̀tá nù. So wọ́n ní wọ́n suspend the live lórí TikTok. Gbà tí bàbá wa dé ní wá lọ kí wọn, mo sì wà lára àwọn tó ń bá wọn yẹn dá sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́ńbẹ̀ tí ń bá wọn yanjú ẹ̀. Mo wá introduce ara mi sí wọn. Bàbá ti bẹ̀ ọmọ alágbájá ni Mọ́tàlá lókè adú. Inú èmi náà wá dùn ọjọ́ náà ju bí pé ọ̀dà kéèyàn ò ti lè rè wá, kéèyàn ó sì rẹ̀ ní èrè bí ìyàn. Nígbà mo tún wá dárúkọ ẹ̀gbọ́n mi fún wọn, bàbá bá tẹnu bọ ọ̀rọ̀. Mo máa sọ pé bíbí ire ṣó fowó rà. Orúkọ bàbá tó bí mi kò síbi tí ó wọ̀ nílẹ̀ Ìbàdàn. Ọlọ́run wá tún ní orúkọ ẹ̀gbọ́n mi kò síbi tí ò tó wọ̀ ní gbogbo ilẹ̀ Ìbàdàn, kódà ní l'Ọ́yọ̀ state yìí. Orúkọ náà lèmi náà ń fi ilẹ̀. Ṣèṣe mi lẹ́nìkan wà ní wọ́n kọ́ wàá jókòó ta tọrọ wọ ọ̀kà lọ́mọ dá sí. Lẹ́yìn èyún, a wá gbọ́ pé wọ́n ń kọlù wá ní ìpínlẹ̀ Kwara. Eléyìí ló yẹ ká mójútó. Ní ìjẹta wọ́n kọlù wá nípínlẹ̀ Kwara, wọ́n pa èèyàn lọ rẹpẹtẹ. Nígbà tá a kọ́kọ́ gbọ́ 35, nígbà tá a tó gbọ́ 100, nígbà tá a tó gbọ́ 75. Kò sí àwọn tó bù kéré jù náà ní pé 35, ẹni tó bù pọ̀ jù ló lé 100 táwọn Fúlàní agbébọn tí wọ́n lọ pa. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń pààyàn nípínlẹ̀ Kogi. Ṣẹ̀wárí ìpínlẹ̀ Kogi ó léwu gan fún wa, torí ìpínlẹ̀ Kogi ní gbogbo Nàìjíríà, bí ìpínlẹ̀ Kogi ṣe rí kò sí stéètì míì tó rí bẹ́ẹ̀. Torí ìpínlẹ̀ 11 ní ìpínlẹ̀ Kogi bá pààlà. Ó pààlà pẹ̀lú federal capital fúnra rẹ̀ Àbújá, ó di méní. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Nasarawa, ó di méjì. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Benue, ó di 3. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Enugu, ó di 4. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Anambra, ó di 5. Ó lọ pààlà pẹ̀lú ìpínlẹ̀ Delta lọ́wọ́ ìsàlẹ̀ díẹ̀, ó di 6. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Edo, ó di 7. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ondo, ó di 8. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì, ó di 9. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Kwara, ó di 10. Ó wá pààlà pẹ̀lú ìpínlẹ̀ Niger, ó di 11. Ìpínlẹ̀ 10 pẹ̀lú federal capital lójọ́ jẹ́ 11 ló bá pààlà. Ká wá rí gbogbo bíi
gbogbo ọ̀nà lọ́wọ́ ibẹ̀ ló sì wọ̀. Tá bá wá wo ìpínlẹ̀ Kwara fúnra rẹ̀, ìpínlẹ̀ Kwara pààlà pẹ̀lú ìpínlẹ̀ Niger ení, ìpínlẹ̀ Kwara pààlà pẹ̀lú ìpínlẹ̀ Edo èjì, ìpínlẹ̀ Kwara ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Kogi ẹ̀foríjìmí, ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Kogi èjì, ìpínlẹ̀ Kwara ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì ẹ̀ta, ìpínlẹ̀ Kwara ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀rin, ìpínlẹ̀ Kwara pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ àrún, ìpínlẹ̀ Kwara ó wá pààlà pẹ̀lú orílẹ̀-èdè Benin Republic ó di mẹ́fà. A rí pé ti Kogi tún jù lọ. Ìpínlẹ̀ Niger ló ní boundary tó pọ̀ jù pẹ̀lú ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tẹ̀lé, Benin Republic, orílẹ̀-èdè Benin Republic ló tẹ̀lé lọ́jọ́ kẹta. So gbogbo àwọn ọ̀nà wa ń bẹ̀ yẹn ìta fi ń padòpá nílò forest guide nìyẹn, torí pọ́sẹ̀ ń ṣe wá púpọ̀ ní gbogbo agbègbè yẹn. Tá bá wá wò á rí pé àti ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi, nínú ìpínlẹ̀ ta ní ìpínlẹ̀ méjì péré ni wọn ò bá wọn pààlà, iná ẹ̀ ní Ògùn àti Ọ̀yọ́, ẹ̀foríjìmí àti Èkó, Ògùn àti Èkó, èmi ní Èkìtì ní Oǹdó ní Ọ̀ṣun ní Ọ̀yọ́ ní téèdé Ẹdó téèdé Delta. Bá a ṣe pààlà pẹ̀lú ìpínlẹ̀ Kogi àti Kwara ni àwọn agbègbè náà ni ọṣẹ ti ń ṣe wá. Gbogbo eléyìí náà làwọn ń gbà yẹn tá a fi ní ẹja gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀, Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, Oǹdó, Ògùn àti Lagos, Èkó. Ẹ wo ọṣẹ tí wọ́n ń ṣe láwọn ìpínlẹ̀ méjèèjì Kogi àti Kwara yìí. Ẹ̀mí ṣòfò púpọ̀ níjẹta, aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ti dé, wọ́n dẹ̀ yí ìlú yẹn ká, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Aago 5 ni pé 5 olórí ìlú wọn pa, wọ́n dẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ títí di aago 6, kò sì sí ológun, kò sọ́mọ ogun. Ìta gbọ́ ní ìsinmi pé iléeṣẹ́ ààrẹ ti ní wọ́n káwọn ológun Nàìjíríà lẹ́rìí tí wọ́n pa ní iléeṣẹ́ ààrẹ ti ní wọ́n káwọn ológun lọ láago mélòó. Sáà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wàhálà ń bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ ó tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́. Ṣé bá a nígbà wọ́n pa àwọn èèyàn àwọn aṣọ́gbó wa nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo kínní à ń sọ fún wa, ẹja láwọn drone tó ṣe pé wọ́n máa detect àwọn èèyàn tá a dẹ̀ mọ gbogbo movement wọn. Kí lẹ́yìn gọ́vnà ń jẹ́ chief security of the state yìí fún? Ẹ wo iye ẹ̀mí tó ṣòfò, ṣáà lè rí wọn jí padà mọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó ẹja múra. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó ẹja múra, à ń bẹ nínú ewu. Ìgbà tí Donald Trump ti wá bá wa bọ́ǹbù wọn, a rò pé wọ́n ti pa wọ́n tán ni. Ọ̀rọ̀ à ń bọ̀ wá bọ́ǹbù wọn àbọ́ǹbù wọn, Donald Trump fẹ́ fi kó ààrẹ wa ní papámọ́ra ni. Ẹ̀rí ní ìṣèwé epo tó ti ń wọ́n, gbogbo nǹkan tó ti ń wọ́n báyìí. Ìta Amẹ́ríkà fẹ́ nìyẹn. Nígbà tí Dangote ti ní pé òun fẹ́ máa fọ epo 1.4 million, wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ epo 1.4 million barrel. Àgbá epo 1.4 million tó ṣe pé a ní bùkátà sí nǹkan kan. Àwọn ọ̀tá Nàìjíríà tí ń bẹ NNPC àwọn náà gbógun. Àwọn tọ́rọ òye wọ́n ń gbé sùnmọ̀mí ọ̀rọ̀ àtàwọn oníròyìn tí wọ́n ti fún lówó. A rí pé gbogbo December wọ oṣù tó lọ, epo ti di 735. Ní ìsìn báyìí wọ́n ti ń ta epo ní 835. Ó ti 400 naira lé. Epo ti ṣe ń wọ́n báyìí. So ṣé Dangote ń tàn wá ń gbà yẹn ni láti fi bà NNPC jẹ́ ni? Àbí kí ló tún ṣẹlẹ̀? Ṣé Dangote ò torí crude oil mọ́ ni? Kí ló ń ṣẹlẹ̀ gan? Àbí ìwé tá Amẹ́ríkà fọwọ́ sí ni pé tẹ́ ẹ̀ bá fẹ́ ká wá kógun jà yín, ẹ fowó lówó epo yẹn fara ní àwọn aráàlú yín díẹ̀ o. Torí lẹ́yìn ìgbà tí Amẹ́ríkà bọ́ǹbù tán,
ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn agbésùnmọ̀mí ti sọsẹ́ Nàìjíríà mi ti ń pa ó ti lé ní 1000 kò lọ́ọ̀lẹ̀ ó tó ń lé sí ni kò lọ́ọ̀lẹ̀ ó tó ń lé sí ni lórí àwọn èèyàn wa ló ń bẹ ní Kogi, àwọn èèyàn wa ní bẹ ní ìpínlẹ̀ Kwara, ojoojúmọ́ ni wọ́n sì ń pariwo. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti tú tán bẹ̀. Irú ìlú tí wọ́n ti pa àwọn èèyàn, ìlú méjì tí wọ́n ti pa àwọn èèyàn nísìnyí báyìí, ṣe rò pé ìlú wọn ò ní dáwóró. Àwọn Fúlàní ọdẹ jókòó ń bẹ̀. Eléyìí náà làwọn èèyàn fi ń sọ pé àwọn ìjọba mọ̀ ń pa rẹ̀. Mineral resources wo ní bẹ́ńbẹ̀ tẹ́ fẹ́ torí ẹ̀ lé àwọn èèyàn. Àwọn ará òkèèrè wọ́n mọ̀ ń pa rẹ̀ torí mineral resources wa ni. Ẹgbẹ́ kan lè yùn. Ẹlẹ́ẹ̀kejì, adúpẹ́ pé Ìgbòho ti dé. Àsìkò yìí kìí ṣe Gani Adams lágbà, Sunday Ìgbòho la fẹ́, níta afẹ́kọ̀ yìí o. Kódà ẹ̀yin míì tẹ́ ẹ lóko, tẹ́ ẹ jẹ́ èèkàn, tẹ́ ẹ já kíkanjú, ẹ pera yín o. Ẹ pera yín o. Àìláṣọ lárùn pàkáó tó àpérò ọmọ ìrìwò, ẹ já pera wa o. Ibo là ń bá a lọ o. Bó o láti ṣe tí ó fi yanjú o, ẹ já pera wa. Torí àwọn èèyàn wọ́n tó ti dé ní ìsìn oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ gbé. Mo rí kankan tí wọ́n ń gbé fake news tí wọ́n ń gbé bàbá wọ̀ ní fẹ́ fún Sunday Ìgbòho ní oyè, wọ́n fẹ́ ṣègbà kan, wọ́n fẹ́ ṣàwo kan. Èyí ń kọ́ lọ́kàn o. Àwọn blogger ẹgbẹ́gbà kan náà wọ́n sọ pé bàbá wọ̀ ní fẹ́ fẹ́ nìkan jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ìgbà tí wọ́n jẹ oyè ọ̀kan lọ́mọ lọ́yọ̀ọ́, ẹja tó ṣọ́ra wa pẹ̀lú gbèkúgbè tá a máa gbé. Alábòsí a máa lówó, alábòsí a máa kọ́lé, alábòsí a máa bímọ, àtúbọ̀tán alábòsí ò ní dáa. Tó bá ṣe pé gbogbo tẹ́ ẹ fẹ́ máa gbé, ìgbékúgbè tẹ́ ẹ fẹ́ máa gbé, kílẹ̀ Yorùbá lè máa dàrú, ẹ máa wà túbọ̀tán yín. Ẹ lọ́rọ̀ àlàáfíà lẹ́nu, ẹ lọ́rọ̀ orí lẹ́nu. Ẹ lè máa fi sọ pé tẹ́ ẹ bá rí wọn tí ẹ bá ń fi wọ́n lẹ́jú wọn máa búwe ìbú èso bí wọ́n ṣe tọ́ àwọn nu, bí wọ́n ṣe tọ́ àwa nu. Àjọ wá láti ilé kan náà, ṣùgbọ́n ìtàn ni ó sọ ipa tó ń kálukú kó. Nígbà gbọ́rọ̀ Yorùbá lè ṣàkalẹ̀ nígbà náà, àjàkú akátányà kọ́ la fi ṣe, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà ń bẹ̀. Nígbà ẹ pè mí mo ní mi ìwà, mo ní kí ló dé, àwọn tẹ́mi ń wo ìwọ̀n èsì èèyàn kéèyàn lọ́pọ̀ ju tí wọ́n jẹ lọ́pọ̀lọpọ̀ wọn wá. Bóò náà lọ́wọ́ àpàṣẹ wá rí. Ẹ ǹlẹ́ o, bóò lójú ọjà. Ṣèbí nítorí owó náà ló díjà alẹ̀, wọ́n fẹ́ nìkan lówó, mo rà láti ẹnìkan, wọ́n fún níye mílíọ̀nù báyìí rárá, owó mi ni, owó Yorùbá Nation ni, ìbí tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ nu, kò níbi tẹ́ ẹ bara yín lórúkọ jẹ́ dé. Bóò lèmi àti èèyàn ọjọ́ lájọṣepọ̀, táwa àjọjà tó wá ṣe pé ni màá máa sọ̀rọ̀ burúkú sí. Kódà kó ṣe ní tí ọ̀dà yín pé ṣàkíyèsí nígbà bẹ́lẹ̀ ṣe rí nì bẹ́lẹ̀ ṣe rí nì. Nígbà tí mi ṣe blogger débi pé màá ní mọ̀ wẹ́ tí mo fẹ́ máa fi trend, mi ò forúkọ èèyàn trend. Ìtọ́lọ́run ti fún mi yìí náà ló jẹ́ trend, so ìtàn náà ni. So ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Pàápàá àwa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger, ẹ̀yin tó ṣe wípé ní tẹ́ ẹ fẹ́ jẹ online lẹ̀ ń wá, ẹ rí jẹ ṣùgbọ́n àtúbọ̀tán kọ́. Àtúbọ̀tán lójú o. Ẹ rí jẹ ṣùgbọ́n àtúbọ̀tán lójú. Gbogbo tá a bá ń ṣe láyé ìjà máa ronú àtúbọ̀tán. Gbogbo tá a bá ń ṣe láyé ìjà máa ronú àtúbọ̀tán. Kí la fẹ́ gbà láàrin káàrin àwọn lọ́balọ́ba ọmọ dàrú? Kí la fẹ́ gbà mí kílẹ̀ Yorùbá ọmọ dàrú? Kí ló burú bí Ìgbòho ṣe dé kí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams lọ kí Ìgbòho, tàbí kí Ìgbòho lọ kí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams? Ìta fẹ́ nìyẹn lásìkò yìí. Yorùbá lẹ́yìn bá wẹjú lẹ́rù ń bà. Ẹ wo iye ẹ̀mí tó sọnù ní Kwara. Tí wọ́n bá jáwọ́ Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, àbí Oǹdó, kí la máa wí? Ẹ wo iye ẹ̀mí tó sọnù. Sẹ́bẹ̀ pé bí tí gàgà náà ṣe ní jọ́sí náà ni. Torí páwa yarí ń gàgà tán yányán ni pé sọ́jà ẹ̀ má bá wa dá sí i, àtọ́jà ara wa gbé lọ́lọ́run fi fún wa lógun àfi ṣẹ́gun. Táwẹ̀ tí gbogbo ọmọ Yorùbá yarí tí wọ́n lọ bẹ̀ pé àní ibo wọn ti ń ṣerú ẹ̀. Ṣé ẹ gbúrò àwọn Fúlàní mọ́ ń bẹ̀? Ẹ lọ wo látọ̀dún ìjọ́ wo lẹ gbọ́ pé Fúlàní tó sá wa ládàá o, Fúlàní tó sọsẹ́ ní gàngàn o.
nípínlẹ̀ Ọ̀yọ́ wa nílẹ̀ Ìbàràpá wa ń bì. ìjà àjọ nítorí Ọlọ́run wọn ò sì ní ráwọn Fúlàní yìí mú. ẹ jẹ́ kí Yorùbá kan pa Fúlàní lásán ojú ẹsẹ̀ wọn ò ti mú wọn capture rẹ̀ ni. kódà kó ṣe pé nínú igbó ló ti pa ẹgbàá náà lẹ́mọ̀ pa àwọn ọlọ́pàá àtàwọn ológun àti DSS ń ṣiṣẹ́ wọ́n wà kàn ní. kàkà tí mo fi ní rí mú wọ́n yà má láìṣẹ̀ ni ẹ ti pa ọmọ Nàìjíríà. ẹgbọ́dún rẹ̀ mi tó ṣòfò ni làwa fi ń sọ láàrin àwọn tó jẹ́ àwọn akíkanjú wa ẹ jẹ́ kí ìfẹ́ wà ń bẹ̀ kí ìfọwọ́sowọ́pọ̀ wà ń bẹ̀. ẹ̀já gbé ọ̀rọ̀ ìmíjú èmi òjò ẹnìkan ní kinní kan ẹ̀yin blọ́gà ẹ̀dẹ̀já ṣọ́ra ẹ mẹ́jà dàrin wọn rú. àwọn ẹgbẹ́ lọ rẹpẹtẹ àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ fìjìláńtẹ́ ń bẹ OPC ń bẹ OPC náà tó ní fashion 2 sí 3 OPC Gani Adams ń bẹ OPC ti fashion ń bẹ OPC New Era ń bẹ. níbo la fẹ́ bá dé tí ó bá sì fẹ́ láàrin wa? níbo la fẹ́ bá dé tí ó bá sì fẹ́ láàrin wa? ẹjá lo ìfẹ́ torí òní kọ́ torí ọ̀la ni. ṣe bí gbogbo ẹ ṣe ń rì sódùn mọ́ wa nú tí gbogbo ẹ ṣe ń rì sódùn mọ́ wa nú. ẹ bá lọ káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ dé ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ dé ìpínlẹ̀ Èkìtì local government ìdà tó ń function mọ́ gbogbo àwọn ọmọ jáde wọn ò ríṣẹ́ àwọn tó wà lẹ́sẹ̀ kùkú ìgbèríko tó ṣe pé local government ẹ kún ó ríṣẹ́ sí